Medina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Ali Medina Center, Papa Bede area of Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Ali Medina Schools at gmail.com or call 0032 85 0466. Ali Medina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين. àǹkí ẹ̀yin ìwà ẹ̀kọ́ àdìjọ́ kojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkúnya al-Fiqh fil Islam Al Medina Center pápá abẹ́dógún ọ̀ṣọ́ ni wọ́n ṣàgbàtẹ̀rẹ̀ ẹ̀ àbí Allah nínú àánú ẹ̀ tí ọ̀gá jùlọ kan bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wọn. Ọládùnní Bello lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al Medina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ayakumullah Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. Ìbéèrè aláwọ̀kọ́ láti Ògbómọ̀ṣọ́ bí wọ́n ní ẹni tó jẹ́ pé ó kọ ìyàwó ẹ̀ sílẹ̀, ìyàwó sì ti parí àìdá, wọ́n wá bá wọn sọ̀rọ̀ àsọyépọ̀, ọ̀rọ̀ padà wá wọ̀ padà, ó padà gbà padà. Wọ́n ní ṣé sọ̀dáàkì yóò tún san? Bákan náà ǹjẹ́ n tó ní ṣe pẹ̀lú wọ́n pè kankan ní mẹ́ta tí ò yé nínú àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ tí ò tí yé dáadáa wípé nǹkan kan ṣùgbọ́n wọ́n dákọ̀ mẹ́ta àmọ́ ń fẹ́ pé bí wọn ò ti ṣe pé ṣùgbọ́n nǹkan mẹ́ta jẹyọ wípé ṣé nǹkan kan mẹ́ta wọn sí yóò tún ṣẹlẹ̀. Eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. àwọn ọmọ bò láti wá dán tó ìbéèrè àwọn béèrè báyìí mọ̀mọ́ ká tó rà dilẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbègbè tàwọn o láti kọ́ tọ̀rọ̀ wọ́n ní pé tí wọ́n bá ti ní owó tó jẹ́ pé nìzọ́bù zakat ó ti wọ̀ wọ́n ìkọ́kọ́ yọ zakat yẹn hajj ni wọ́n kọ́ ń ṣe ipe ṣe zakat ló sì yẹ káwọn kọ́ máa yọ náà ni àbí hajj ipe torí àwọn kíyèsí pé lẹ́yìn tó bá ṣe hajj tán náà ẹsẹ̀ kọ́kọ́ máa ń sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní yọ zakat. Ìbéèrè míì wọ́n ní àtẹ̀ṣáwùdù alákọ̀ọ́kọ́ tí a bá ń ṣe lọ tí àwa wá yára ṣe tán tí mọ̀mọ́ tí wàá parí títí ẹ̀ tá a wá dákẹ́ wọn ipe ń tá a fi dákẹ́ wọn ṣé a tún lè máa ké as-salatul ibrahimiyya àbí kò nílò ká tún máa ké. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ẹni tó kọ ìyàwó rẹ̀ tó wá jẹ́ pé kò dá ìyàwó yìí padà títí tí ìyàwó fi parí ìdà. ìgbà tí ìyàwó wá parí ìdà wọ́n wá ní wọ́n bá wọn dá sí òun dá padà. àṣìṣe ńlá lélẹ́yìí. nígbà tí ìyàwó ti parí ìdà ò lè dá padà. kódà kó ṣe pé kíkọ́ alákọ̀ọ́kọ́ ni tàbí ẹlẹ́ẹ̀kejì torí pé ìyàwó ti dàjòjì sí ọ. a ò sì lè dá àjòjì padà sí abẹ́ kọ́ máa jẹ́ ìyàwó ẹni àfi ká tún yìgì so. tẹ́ ẹ̀ bá tún yìgì so pípadà obìnrin yẹn kò gbọ́dọ̀ wáyé àfi tó bá pẹ́ fẹ́ máa ṣe zina. nítorí di eléyìí ẹ̀ tún yìgì so. tó bá pẹ́ yìgì lẹ́tún so òní máa béèrè pé tó san sọ̀dá kíkan padà nítorí pé ní tí ọ̀tọ̀ lẹ̀ sí iná ló fi ń ṣe béèrè yẹn. lábẹ́ òfin ṣẹ̀ríya ó tún lọ tún fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀. obìnrin tó ń fẹ́ lọ́tún àti màá pọ̀ san sọ̀dáàkì rẹ̀ lọ́tún ẹlẹ́rìí méjì náà tún jókòó síbẹ̀ lọ́tún ọ̀tọ̀lẹ́ tó ti tán ọ̀tọ̀lẹ́ tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ. lẹ́yìn náà gbogbo ẹni tó bá máa ṣe béèrè pàápàá jùlọ nípa tó ní ṣe pẹ̀lú ìjókòó yín pẹ̀lú ìyàwó yín àbí gbígbé pọ̀ yín pẹ̀lú àwọn ọkọ yín ẹ máa bẹ̀rù Allah. gbogbo ohun tí ẹ fẹ́ sọ ẹ má parọ́ ẹ sì máa sọ gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀. ẹni ò ní jọ jẹ́ pé ń tẹ́ sọ tá a dáhùn kì í ṣe ń tó ṣẹlẹ̀ gangan èèyàn wá fẹ́ lọ lò ó lọ́nà wípé n tí wọ́n sọ náà ní nǹkan tó ní í ṣe pẹ̀lú ń tó ṣẹlẹ̀ ìwọ́n sì parọ́ ń tó ṣẹlẹ̀. láti polówó bí wa léèrè yóò gbé wa dìde ń jọ gbẹ̀ndẹ̀ al-qiyamah.
ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ ó máa fi ń dalé rẹ̀ rú. ó dàbí ìbéèrè tẹ́nìkan béèrè níjẹ̀jọ́ rẹ̀ ó béèrè ó sọ pé ọkọ òun gbogbo ìgbà ní máa ń nà òun gbogbo ìgbà tí sì máa ń nà òun yìí báyìí gbogbo ọ̀nà ló ń ti wọ́nà láti fi bọ́ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé tí ọ̀rọ̀ bá dé kóòtù gan ó tún máa bí ó tún ṣe lọ ṣe màgòmágó pẹ̀lú àwọn ẹni tá ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n dẹjọ́ òun. so sí ìyàlẹ́nu obìnrin yẹn wọ́n sá ló ń bọ́kọ̀ dànù ní ìgbà tí ó wá di pépè ń kọlù pè tí mo padà wá dáhùn sí àwọn pè yẹn ó hàn sí mi pé ìbéèrè tóbìnrin yẹn béèrè ó yàtọ̀ gidigidi sí ti ń ṣẹlẹ̀ bí kéèyàn kan máa fẹ́ láti ṣe nǹkan kan àmọ́ kó máa wẹ́ nìkan tó ṣe pé ọ̀rọ̀ mà wá lọ ọ̀rọ̀ mọ́ nǹkan tèmi sọ ìwọ ò sọ nǹkan tí wọ́n ń ṣe gangan so nǹkan tí ọkọ ṣe tí ọkọ sì sọ ìtumọ̀ ń tọ́fà tó ń fi ṣe tó yẹ pé kò yẹ kó bí ìkórìíra àbá àfẹ́rẹ́ ẹni má àǹtọ́ àwa máa ń tolé ní àìfọ́lé o a máa ń tolé ní àìfọ́lé bí ẹ̀ náà nìwọ náà nìsín olóhùn béèrè ó ní nǹkan mẹ́ta kan wà ò lè sọ ẹ dáhùn kẹ́ gbọ́rọ̀ rádaràda ó fẹ́ ṣèbéèrè nípa ẹ̀sìn wọ́n á sọ pé nǹkan kan bẹ tó lè sọ kí á ní kéèyàn ọ̀dà àtinúmọ̀ràn lèmi ẹni tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn gbogbo tó bá fẹ́ sọ lọ́sọ̀ ni òfin ní jẹ́ pé ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tó ń béèrè ìdáhùn tí wọ́n fún ẹ kò ṣe déédéé tó ṣẹlẹ̀ má bàyé jẹ́ ìwọ wàá fẹ́ lọ lò ó lórí tó ṣẹlẹ̀ tó takò tó wí kábẹ́rù Allah nítorí pé Olúwa gbé wa dìde yóò sì ṣèṣirò fún oníkálukú lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ẹni tọ́rọ̀ jọ dáwọ́ àti ẹ̀pọ̀ kọ́ bá jẹ́ ìyàwó ẹ̀ ó lè ṣe sábàbí tó fi wọ́nà ẹni tọ́rọ̀ jọ dá ìwọ àti ẹ̀pọ̀ kọ́ bá jọkọ ẹ̀ ó lè jẹ́ sábàbí tó fi wọ́nà torí ẹ̀ bọ́rọ̀ bá ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ ní ká ẹ máa wí ẹ ò gbọ́dọ̀ wí lọ́nà tó takò nǹkan tó ṣẹlẹ̀ nítorí wí fún àlàwà mà àwọ̀ máa ń tọ́pamọ́ ìwọ tó sì máa ń tọ́pamọ́ tó máa ń tọ́ ṣẹlẹ̀ dáadáa tó sọ wọ́n ló forí kásá gbogbo ọ̀ràn tó bá wà ń bẹ̀. ìbéèrè tí a ṣe nípa pé tó bá lówó ṣé zakati lọ́yẹ kọ́kọ́ máa yọ ni àbí kó lọ sí hajj àkọ́kọ́ èló gan lówó tó fẹ́ yọ ní zakati tó fi fẹ́ kọ dínà kó lọ sí hajj èlò owó bíntín owó róńdó tó náà ni ó gbé kọ́ máa lọ sí hajj lẹ́nu ọ̀fẹ́ lọ sí hajj láti Qatar èló lọ́fẹ́ náà Qatar gan ibi tó súnmọ́ Saudi dé bí ìgbà tó orílẹ̀-èdè kan náà ni òkè á ní nǹkan tí àwọn a máa fi gẹ̀gẹ̀ a máa fi sàrùn a pè gẹ̀gẹ̀ lárùn a máa fi rọ́ọ̀sì kẹwọ́ ó yọ zakati ó sì lọ hajj kò takora wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ táwọn máa ń ṣe tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ àwọn tí wàá parí ìmáàmù ò tí ì dìde kí ni káwọn máa wí ọ̀dà kẹ́ni kò sí ìgbàláyè fún ọ láti tún ṣe nǹkan míì tó yàtọ̀ sí tẹ̀síáhùdù yẹn ní tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó bá ti débẹ̀ dákẹ́ ìmáàmù ọba àmọ́ ti dìde má wí nǹkan míì náà. jazakumullahu khairan sheikh 08085 677726 08085677726 bákan náà fáátà ń bẹ ní ilẹ̀ òkèrè láti máa pè wọlé +234 8083293896 +234 8083293896 eléyìí òun náà ni àwọn nọ́mbà tí olùjábí tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì. Bákan náà tí a bá wá ń pè 08085677726 tí ojú làwọn tí ọba já gerege ẹ jẹ́ ká máa pè sórí 08083293896 08083293896. Nínú ìbéèrè míì tí ó wà ń bí wọ́n ní àwọn fẹ́ béèrè nípa ọkùnrin kan ẹni tó búra lẹ́ẹ̀mẹ́ta wípé òun ò fẹ́ ìyàwó òun mọ́ tó sì wà ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín. Àwọn ọkùnrin àti obìnrin wọ́n máa ń fún àwọn lóyún wọ́n tó ṣe wẹ́dì nìyẹn. Lẹ́yìn tó bá ti bímọ bíi mẹ́ta mẹ́rin márùn-ún fún wa ṣe àwọn ìgbìmọ̀ ṣẹ̀ ní ṣe wẹ́dì rárá tọkùnrin bá dé kú wá tó máa kú ogún fáwọn ọmọ yẹn.
ẹjọ́ fẹ́ kí wọ́n yẹn láì dàrọ́ ọ̀dà alhamdulillah islam nínú kókó ìwà ẹ̀kọ́ àti fọnimá tó mú wá ọ̀nà ní tìjú òfin Allahu azza wa jal ó fi hàn wá pé alhaya'u min al-iman ìtìjú ń bẹ nínú ìgbàgbọ́ òdodo ó wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ wípé ẹnìkan bá ọmọ ìyá rẹ̀ wí lórí ìtìjú bí kéèyàn máa sọ pé ìtìjú rẹ̀ ti pọ̀ jù Ànábì ní da'ahu fa inna al-haya'a la ya'ti illa bi khayr fi sílẹ̀ nítorí pé ìtìjú kìí mú nǹkan kan wá kìí bí nǹkan kan bí ìbá sórí ó sì ń bẹ nínú hadith inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastahi fasna' ma shi'ta ń bẹ nínú ọ̀rọ̀ jíjẹ́ ànábì tàlákọ̀ọ́kọ́ táwọn èèyàn bá pé tó bá ti ní tìjú nítorí bá wù ọ́ ní kó máa ṣe ẹ̀yin mọ̀ pé àìní tìjú yẹn dé gáyà àìní tìjú yẹn ó dópin fún ọkùnrin àtobìnrin tí wọn kì í sọkọ àti ìyàwó ara wọn tó ń gba sòkò tó ń di ara wọn tó ń ṣèrà nù àìní tìjú yẹn ó dé gbogbo góńgó ibi tó lè dé àìní tìjú wàláhì tàlá àìní tìjú sì jẹ́ni tó nípayà Allah jẹ́ni tó nípayà Allah nítorí pé lára péyàn nípayà Allah ní kéèyàn ní tìjú ìtìjú gan máa bí ìpayà Allah nínú àdìsí Ànábì sallallahu alayhi wa sallam ó ní Allahu ahaqqu an yastahyiya minhu an-nas Allahu gan lọ́jọ́ ràn yẹn jù pé káwọn èèyàn tìjú ẹ̀ ọkùnrin kan àjòjì obìnrin kan àjòjì wọ́n jọ bọ́ra wọn hòhò wọn láwọn ń bára wọn ṣe ó dájú pé ní tìjú ẹsẹ̀ máa kí n tẹ̀sí tí lè fi jó gbogbo ẹ̀ náà ni ó padà jù ẹbí ó doyún náà lè fi ń béèrè báyìí ń doyún fún wọn iná làwọn èèyàn fi ń rí àṣírí wọn torí ẹ̀ ká bẹ̀rù Allah ẹ̀yin ti ya ọ̀daràn ẹ má kó bọ́ ọmọ ọlọ́mọ tẹ́ máa kọ́ ọmọ tẹ́yìn fẹ́ tukọ̀ kọ́ wálé ayé gbọ́nà àbàjẹ́ yìí wọn máa wọ́kọ̀ mẹ́sẹ̀ bó ti ṣe dáa ni pé kọkùnrin ó ṣe sùúrù kí wọ́n fi obìnrin fún níyàwó kóbìnrin kó ṣe sùúrù kí wọ́n fi fún ọkùnrin níyàwó ìgbà náà ló tó tọ́ ipe kẹ́ ẹ tiẹ̀ fọwọ́ kanra yín kẹ́ ẹ bọ́ sọ lára ara yín torí ẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ bá ń bí tẹ́ ẹ bá ti bí wọn lọ́nà tọ́tọ́ ọ̀nà tó yẹ kì í sọmọ yín o ọmọ obìnrin ni wọ́n kì í sọmọ ọkùnrin bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ tírú ọkùnrin bá lọ kú kì í ṣe bàbá fún àwọn ọmọ tẹ́lẹ̀ náà àwọn ọmọ ò ní jogún ẹ̀ tó bá sì jogún rẹ̀ wọ́n jẹjẹkújẹ eléyìí táwọn náà tún dáhùn fún jọ̀gbìn dàlùkìyàmà ẹni tó sànà bó ṣe tẹ̀ wọ́n lọ́wọ́ náà dáràn nítorí pé ó rọrùn púpọ̀ láti fẹ́ra ẹni ká dẹ lẹ́tọ̀ọ́ ara ẹni kó tó di pé aṣòwò àti bímọ kí ni tó kọ dínà rẹ̀ láti ṣe sùúrù kí ni tó kọ dínà rẹ̀ láti fẹsẹ̀ lẹ́sẹ̀ lọ bá bàbá rẹ̀ tọrọ pọ̀ fẹ́fẹ́ ó ṣe gbogbo eléyìí bàbá yìí ṣe kòkò kì í sì ṣẹkùn ìwọ lọ bá bí ó gbà kò ní gbà ebi àlọ́ bá wọn náà sọ àti sọ ọmọ yín la fẹ́fẹ́ kì í ṣe pé ọmọ yín la fẹ́ bá ṣèrànù ẹnìkan kì í gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹlòmíì kó tó bọ́ ọmọ ṣèrànù torí pọ́nrán lọ fẹ́ dá èyí tó dáa téèyàn máa ń ṣe tí máa gba ládá ẹ rí i pé yọ máa lọ wọn tíkọ́tíkọ́ pé bàbá rẹ̀ ń le díẹ̀ ok bàbá rẹ̀ tó le díẹ̀ náà ló bí nígbà tó ń bá ṣèrànù ó túmọ̀ sí pé ìrégbé àti ranù lọ fálà fún so àwọn ọmọ tẹ wá bí òun wọn náà fẹ́ kọjọ́ ọmọ rẹ̀ ìdí inú tó ń fi ń ṣèrànù yóò tún máa tẹ náà sùn ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin ọmọ karùn gbogbo wọn bí wọn fún zina àwọn ọmọ yìí àánú wọn ṣèyàn àwọn níyàwó ní ní bàbá so ìwọ wọn gbọ́dọ̀ lókọ rẹ fáwọn ọmọ lókọ pé wọn bàbá wọn bá fi wọn pè ọgàn tá fi ọ pè wọn ìnagijẹ ni èyí ṣe bàbá wọn torí wọn àníjogún rẹ wọ́n gan níjogún wọn kápá àwọn ọmọ wọn padà wá là wọn lálù tọkàn ni wọn bá kú tí wọ́n sì ń bẹ láyé oníjẹ kọ́bọ̀ torí délé ẹja bẹ̀rù Allah ọ̀ràn ńlá tí wọ́n ń retí rẹ̀ ń jọ gbẹ̀ndàl kìyàmà ọ̀ràn ńlá ń retí rẹ̀ ń jọ gbẹ̀ndàl kìyàmà àwọn ẹlòmíràn sálà yọjú sí bàbá ọmọbìnrin o wọ́n yọjú sí wọn bàbá yìí ó sì tẹ́wọ́ gbà wọn bàbá sì fi yé wọn pé àwọn fọmọ àwọn fún ṣùgbọ́n nǹkan táwọn fẹ́ kó ṣe báyìí kásà báyìí káwòdì àwọn èèyàn àwọn wà ń bí báyìí àwọn fẹ́ kọ́ lọ yọjú sí wọn
àwọn èèyàn àwọn kan wọ́n ń bọ̀ láti bí báyìí tí wọ́n bá ti dé àwọn òpè ọwọ́ pé wọ́n dá ma ní kò padà ábẹ̀mọ́ tó fi rọ́ọ̀mà mú tó eléyìí náà zina ní tiẹ̀ wọ́n á ní àwọn ti mọ̀ ń lé wọn wọ́n pẹ́ wọ́n tó dọ̀ọ̀mà wọ́n mọ̀ tó kọ bàbá ńlá rẹ̀ wọn ò fọmọ wọn fún ọ. ẹlòmíì sì wà tó ṣe wípé òun tiẹ̀ kò yọjú sọ́dọ̀ wọn rárá tó fi di pé ń bọ́ ọmọ wọn sùn gba sí ìranù gbogbo orú àwọn wọ̀nyẹn wọ́n ń ṣe zina ni. ẹlòmíì wà tó yẹ pé ìgbà tó yọjú sí wọn àwọn táwọn náà là kalẹ̀ ọ̀kàláyà ó rí pé òun ò ní lè ṣe òun sì nífẹ̀ẹ́ ọmọ lòun náà bá lọ ṣe zina síbẹ̀ yẹ kó wá ìyàwó tiẹ̀ síwájú ni nígbà táwọn eléyìí bá ti jẹ́ pé májẹ̀mú tí wọ́n gara ó wá ìyàwó tiẹ̀ síwájú ni àmọ́ kó wá lọ máa ṣe ránu kó máa ṣe rébè kò sí ìgbàláyè mbẹ ẹ̀yin òbí náà tẹ́ bí ọmọkùnrin ẹ̀yin òbí tẹ́ bí ọmọbìnrin ọ̀dọ̀ wọ̀nyí o nítorí pé ẹ̀yin lẹ bí àwọn ọmọ yìí ó ń bẹ nínú yín ẹ̀yin tó ṣe wípé ẹ̀yin ò ní fẹ́ kọ́ máa yín bìnrin kó náà gbóyún wálé báwo lẹ́sìn wá dẹjúlẹ̀ fún ọmọ yín kùnrin kó wọn lọ́ọ́ máa fún àwọn ọmọ ọlọ́mọ lóyún ẹ bẹ̀rù Allah ntí ẹ̀yin ò ní fẹ́ ntí ò dùn máa yín tátí ẹ̀ ní fẹ́ àlédè Yorùbá wa wọ́n sọ pé lóyún ẹyẹ wọ́n sọ pé sàṣemáṣe ṣé nǹkan tó da gbogbo eléyìí wọ́n á ń béèrè pé lágbájá ńkọ́ wọ́n á ní ọmọ ẹjọ́já dé ká dé báwọn òun gẹ́gẹ́ bí agolo lè dé kí ló ṣẹlẹ̀ so kò ní í ṣe sọ so ẹnìkan kan fẹ́ báwo la ṣe wá lè máa wọ àwọn ọmọ akùnrin ràn táwọn lọ máa ṣe ránu. bákan náà ẹ̀yin tẹ́ bímọbìnrin ká wọ́wọ́ mọ́ ọ̀rọ̀ bá sì fọmọ lọ́kàn bá sì fọmọ lọ́kọ ká wọ́wọ́ mọ́ kókó àfikẹ́ sí nǹkan báyìí àfikẹ́ sí nǹkan báyìí àfikẹ́ sàn nǹkan báyìí àfikẹ́ àfa ẹni tí wọ́n gbọ́ ọmọ yín ṣe ránu ní sankọ́bọ̀ ẹ̀ tún lọ́ọ́ máa bẹ́ẹ̀ ni wọ́n ti pọn yín lé wọ́n láwọn fẹ́ fi ọmọ yín ẹ jẹ́ kó wáyé rọrùn lópin ìgbà tó bá ti rí pọ́ ọmọlúwàbí ni mùsùlùmí ni lọ́ fẹ́ fi ọmọ yín ẹ mẹ́jọ jẹ́ pé tí ni wọ́n fi ṣèkẹ́wọ́ tí wọ́n fi máa ṣe ránu. Jazakumullahu khairan Sheikh. Nínú ìbéèrè mi wọ́n ní àwọn fẹ́ bẹ̀rẹ̀ nípa arákùnrin kan tó búra lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú Allah wípé òun ò fẹ́ ìyàwó òun mọ́ rárá tó wá jẹ́ pé ìyàwó ọ̀hún ó padà wá tó sì kẹ́rù rẹ̀ lọ látàrí ìbínú tó rúbọ ọkọ lójú tó fi sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ìyàwó ìpadà wálé tí wọ́n sì tún jọ ń gbé papọ̀ wípé ẹ dákun ipò látò ilé ìsìlábẹ̀ ìṣẹ̀rí àbákan náà nínú ìbéèrè tí a ti ṣe ṣáájú wọ́n ní nǹkan mẹ́ta táwọn ń sọ ó ní pé oorun mẹ́ta téèyàn máa ń fún abilékọ. nídìí ẹ̀ mọ́ ti lọ ẹni tó sọ pé ó búra pẹ̀lú Allah ipò ńkọ ìyàwó ó búra pẹ̀lú Allah ipò ńkọ ìyàwó ó wá síbẹ̀ ó búra lẹ́ẹ̀mẹ́ta látàrí pé ló ń bì àtún wá padà rí ìyàwó lọ́dọ̀ rẹ̀ báwo la sì fẹ́ túmọ̀ rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ọjọ́ pàwá lọ́kàn àwa lọ ṣẹlẹ̀ sí ká tó máa béèrè nítorí pé wọn ọ̀bẹ̀ wá ká bá wọn béèrè ẹni tó bá pèsè lẹ́sẹ̀lẹ̀ sí lọ́wọ́ á béèrè pípé kí wọ́n bọ̀ ń béèrè ó yàtọ̀ sí káwọ́ kàn jẹ́ aláranjú hàn òfin lọ́mí ń dá sí tákàn pé torí pé a gbọ́ kó sọ báyìí ṣé ó sì tọ́ bẹ́ẹ̀ tó wá pé lè kí ó la wà á máa ń dáhùn gbogbo orú béèrè àti ètò jùlọ ṣùgbọ́n tó bá jókòó báyìí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gángan ni kó máa béèrè náà. Jazakumullahu khairan Sheikh. Sista Rọ̀bíà láti Ìkàrẹ́ wọ́n ní ẹ dákun ṣé ọkùnrin lè lo omi tí obìnrin tó jẹ́ ìyàwó lóògùn láti fi wẹ gúúsùlù ṣé ọkọ náà lè lò láti fi wẹ gúúsùlù tiẹ̀ náà. bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀ríà fi hàn pọ́tọ́ níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ńlá Nábì sallallahu alaihi wasallam kọ̀ fọkùnrin láti lo omi tóbìnrin bá lókù ó sì kọ̀ fóbìnrin láti lo omi tọkùnrin lókù kàkà bẹ́ẹ̀ kéèkìní kejì wọn jọ máa kọ́ ọ̀bùnmi lẹ́ẹ̀kan náà tó bá jọ kọ àtìyàwó lọ fẹ́ wẹ̀. àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àdìsí padà fi hàn wípé kò sí ní tó burú ń bẹ̀ torí pọ̀ kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n lo omi kù ànábì sì lo omi tí wọ́n lò kù yìí láti fi wẹ̀. òun náà ló sì ní ká má máa lo àlòkù obìnrin kóbìnrin wọn má lo àlòkù ọkùnrin nínú òfin ṣẹ̀ríà tófin kan bá wá àmọ́ ń lọ síwájú tómi wá tẹ̀lé òun lọ́pẹ́
àwa rí i pé òfin tó pẹ́ ní tó kó sínú tako ní tó fi alákọ̀ọ́kọ́ mú wa kò sì sọ́nà tá a fi lè de méjèèjì pọ̀ ká fi méjèèjì ká fi ṣiṣẹ́ àjẹ́ pé ìtọ́pẹ̀rùn yóò pa ìtòsíwájú rẹ̀ ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ lomi tẹ́nìkejì lókun àti parẹ́ pẹ̀lú pọ́tọ̀. Jazakumullah khairan Sheikh. 08085677726 08085677726 plus 2348083293896. Eléyìí ni àwọn nọ́mbà tí olùjábítà lè bí wọ́n fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì. Nínú ìbéèrè míì tí wọ́n fi ránṣẹ́ síbí wọ́n ní ó ti ní ìgbà kan rí tó jẹ́ pé ara àwọn ò fi yá àwọn sì tún bẹ lẹ́nu ara àwọn ò tí ì yá àwọn tó ń bẹ ní ẹnu rẹ̀. Wọ́n ní láti ọdún 2009 ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn lẹ́yìn ìgbà tí àwọn ti lògùn òyìnbó àti ti ìbílẹ̀ kò ṣe, ṣùgbọ́n ẹnìkan ó dá ìmọ̀ràn oògùn kan fáwọn tó lé ní 200,000 táwọn sì rà. Oògùn náà Allah ló ń sábàbí láti jẹ́ kó ṣiṣẹ́, ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tó jẹ́ pé oògùn náà ó tún padà wọ́nwó sí bíi 320,000. Lẹ́yìn eléyìí wọ́n ní àwọn kan tún wá dá wọn ní oògùn ìbílẹ̀ kan yàtọ̀ sí oògùn 352,000 yìí. Oògùn tó dágbára wọn ò ká 3+ yìí. Oògùn ìbílẹ̀ wọn ó ní àwọn kan wá dá wọn wá ní ọtí ni àwọn ò fi máa lò. Àwọn wá fẹ́ bèrè pé ǹjẹ́ ọtí táwọn fi dàpọ̀ papọ̀ mọ́ oògùn ìgbé ṣé kò ní máa bá sọ láti àwọn jẹ́. Ayakunle Sheikh ẹ lórúkọ yìí o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà ìbéèrè yìí. Na hello àgbọ̀yìn dáadáa bá gbọ́n sókè dáadáa. Ọ̀dà ẹ gbìyànjú ẹ pé padà kò tí ì já gerege. Naam Sheikh. Alhamdulillah ẹni tó ní àárẹ̀ ń dà wọ́n láàmú Allah azza wa jal ó sì fa àwọn mọ̀nà lọ sí di oògùn kan léyìí tó ṣe pé ẹgbẹ̀rún náírà làwọn rà ó sì ṣe rẹ́gí pẹ̀lú tó ń ṣe àwọn olúwa ń bá wọn fi mú kúrò. wọ́n gbà táwọn ò fi lò ó tán sí táwọn ó tún fi béèrè fún mi ó tún ti gbowó lórí. gbàtàgbàrà àwọn ò wá ká oògùn yìí àwọn wá bẹ̀rẹ̀ sí ní tún wá oògùn míì táwọn lè máa lò dípò èyí tó ti wọ́n wò yìí. wọ́n á fi oògùn bílẹ̀ kan hàn wọ́n àmọ́ gogoro làwọn máa fi lò. ìbéèrè wọn wá ní pé kìí ṣe pé àwọn ò lè lo oògùn yìí àwọn fẹ́ máa lò ṣùgbọ́n àwọn ń wò sí sọ̀láàtì àwọn. dájú pé wọn ò gbọ́ ìsìlámù yìí rárá wọn ò dá nǹkan kan mà nínú ìsìlámù. kí ló ń ṣe ọ́ tó fi jẹ́ pé ara ògógóró ní ìwòsàn rẹ̀ wà? kí ni nǹkan náà tó jẹ́ pé ògógóró ni ó wù ọ́ sàn? ó dájú gbà tó jẹ́ pé wọn ò gbọ́ ìsìlámù yìí náà ṣe ń béèrè nípa pé sọ̀láàtì àwọn. sọ yẹ kí mùsùlùmí ó lóògùn tó ògógóró wà tẹ́lẹ̀ náà ní láti fi wora rẹ̀ sàn. tí wọn mọ̀ pólú ẹlẹ́dàá wa nínú òfin rẹ̀ tó ṣe gborí ahọ́n Ànábì sallallahu alaihi wa sallam ó ní pé kò fi ìwòsàn wa sára nǹkan tó ṣe léèwọ̀ fún wa. bó wá lólu àti gbà kó mọ̀ gógóró tó fi wá jẹ́ pé gógóró ló fi máa ṣoògùn. 300,000 ó dínwó púpọ̀ lópin ìgbà tó lọ́wọ́ bá ní kó máa ṣoògùn tí ń ṣe ọ́. tẹ́bí yẹn náà ní sáré tá gbé lọ sí hospital yìí náà tó yẹ pé wọ́n lóògùn fún ọ̀fẹ́ torí sí 15 lórí pé experimental ni báyọ̀lẹ̀ yọ̀ balamu báyọ̀lẹ̀ òní balamu báyọ̀lẹ̀ yọ̀ balamu wọ́n sì ti ná mílíọ̀nù àìníye lórí abẹ́rẹ́ lórí gbogbo ẹ̀. inú àwọn dókítà gan dùn tí wọ́n bá rí ọ̀kan nínú àwọn oògùn pọ̀ ló ṣiṣẹ́ wọ́n wá ṣiṣẹ́ tán àwa ni ọ̀wọ́n ṣé ẹ̀mí rẹ̀ ọ̀wọ́n ju oògùn yẹn lọ. à ń torí délé ibà haramu kọ́ ló fi wúra rẹ̀ san ọ̀gbọ́ ìsìlámù yìí rárá 300,000 tí ìwọ bá lè pèsè 200,000 ó ra àwọn èèyàn tí ó ràn ọ́ lọ́wọ́ torí pé gbogbo èèyàn fẹ́ kó kú kọ́dà ẹni tó jọ́ta rẹ̀ gan òun náà ní fẹ́ ká pé àìràn ọ́ lọ́wọ́ ló mú ọ kú ó sì ní tó lè fi ràn ọ́ lọ́wọ́ àwọn àjẹpọ̀ ìdí ògógóró náà fẹ́ ni
ọjọ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam. Lọ́kọ̀ yín lẹ́tí ń pè. Ìbéèrè yín. Alhamdulillah. Nítorí dáa jù ní pé ká má dìde àfi tí imam bá tó dìde. Bẹ́ẹ̀ làwọn sàhábà máa ń ṣe. Kí ló dé? Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe sọ́lá, àwọn obìnrin náà máa ń tò sí lẹ́yìn. Tó bá sì parí sọ́lá, láríwá Ànábì ó yíjú kọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀. Àwa táwa tò lẹ́yìn Ànábì à ní yíjú. Bá a ti ṣe kọjú sálùkébìlà náà lájókòó. Ní tó fún Ànábì láǹfààní àti máa rí ní táwọ̀ rí. Òun tàtàrà bó ti ṣe jókòó yẹn rí àwọn obìnrin pé sí wọ́n ti jáde tán. Ẹ sì má gbàgbé pé láyé ìgbà yẹn àtàyé ọkùnrin àtàyé obìnrin gbáyàwó báyìí. Ọkùnrin ó máa rá àwọn obìnrin tí wọ́n tò sẹ́yìn. Àwọn obìnrin ó máa rá àwọn ọkùnrin tí wọ́n tò síwájú. Ìdí nu dán sọ pé èyí tó lóore jù nínú sáfù àwọn obìnrin lèyí tó kàn. Èyí tó burú jù nínú sáfù tiwọn lèyí tó síwájú. Torí pé èyí tó síwájú ló súnmọ́ sáfù tó kàn lọ́dọ̀ àwọn ọkùnrin. tó Ànábì sallallahu alaihi wasallam ara àwọn obìnrin yẹn òun wá ń kíyèsí pé sáwọn obìnrin ti jáde tán kálukú ti mórí lọ́nà ilé wọn lọ́nà tí òfin ní jẹ́ pé ìdìde táyìn náà bá dìde yóò ṣe déédéé gbà táwọn obìnrin dìde tẹ́ fi máa lúpọ̀ yóò fi di pé ń bá mi sọ̀rọ̀ kí ló ń ṣe pẹ̀lú ìyàwó mi kí lẹ́jọ́ ń sọ ṣé ṣe pọ́ ń yan lálẹ́ torí kọ́ mọ́ bá sí bẹ́ẹ̀ tánà bí bá ti wá dìde gbogbo èèyàn dìde torí pé a ti mọ̀ pé ọ̀nà ti clear ṣùgbọ́n láyè sìn á rí i pé sábàbí yẹn ọ wà ó sì tún lè má sí torí pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí lónìí àyè táwọn obìnrin ọ wà àríra wa tààrà ògiri wà láàrin wa ìmáàmù gan kò lè láǹfààní àti mọ̀ bí gbogbo obìnrin ti jáde kó tó di pò náà dìde tó tí wàá kàn ní pé kálukọ bẹ̀rù Allah sọ láti lẹ wá sí ẹ má sọ mọ́ṣáláṣí di ilé táti máa dá pàdé ń pàdé tí ìmáàmù bá ti dìde ká dìde a sì lè dìde kí ìmáàmù tó dìde kò sí ní tó burú ń bẹ lónìí. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 2348083293896 eléyìí òun náà ni àwọn nọ́mbà tí olùjábítà lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì tí ẹ bá ní. Al-Madina Schools, a legacy center of excellence with classic education for modern achievers, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papabede area, Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al-Madina Schools at gmail.com or call 08032850466. Al-Madina Schools, Papabede area, Ògbómọ̀ṣọ́, inspiring excellence every day. Náà nínú ìbéèrè mi wọ́n ní àwọn ṣe ìrìn àjò lọ sí láti Ògbómọ̀ṣọ́ ń bí lọ sí Ìlọrin ní ìgbà tí àwọn ṣe ogun tí àwọn ò ṣe tán ọjọ́ ti lọ dé pé Solatul Maghrib táwọn bá ní káwọn tó dúró ṣe ó ṣeé ṣe káwọn má rí ọkọ̀ wọ̀ níbi tó fà wọ́n lọ́kàn balẹ̀ pé kò ní séwu ṣùgbọ́n eléyìí ó pa dínà àwọn láti wọ ọkọ̀ àwọn wá wọ ọkọ̀ ọ̀pá gidi dínà àwọn láti Solatul Maghrib àwọn gbà táwọn wá wọkọ̀ àwọn padà wá dé ilé
lẹ́ni tó já sí pé ọjọ́ ti padà lọ tó ti pa àwọn òṣè mágíríbì náà ọjọ́ ti lọ bí aago 10 ń bọ̀ díẹ̀ wípé ṣé sọ̀látù ìṣà tí àwọn òṣèwọ̀n ṣé kọ́sùrì náà làwọn ò ti ṣe tó ti pé. rárá ó pè sọ̀látù. ẹ lórúkọ yín o. ìbéèrè yín. ṣé ó bẹ̀rẹ̀ níjọ jùmọ̀ obìnrin ìyàwó lé ṣé ó yìnbọn kí òun ṣé ó bá fi ṣe kí jùmọ̀ àti ìgbọ́dọ̀ ní kódà sí mọ́ọ̀kì náà dàbí ó lè dé. àkókò àwọn ọkùnrin àtàwọn ọmọ tó ti bàlágà àtẹni tó wà ń lò tí ò sí lórí ìrìn àjò àti ọmọlúàbí tí kìí ṣẹrú táwọn tó gbádùn tí ò máa sáré àwọn lolú ẹlẹ́dàá ṣe sọ̀látùl jumu'ah lọ́rùn àyàn lé lórí àti máa sọ pé obìnrin ṣe dandan ní kó lọ sí sọ̀látùl jumu'ah àpẹẹrẹ pa ìjókòó bí wọ́n ti ń kọ́pọ̀ ẹ̀sìn ẹ rí i pé àwọn sọ̀láàtì tá à ń ṣe lójoojúmọ́ tó jẹ́ márùn-ún ìgbà kì í sọ̀rọ̀ àyàn lórí obìnrin kó wá mọ́ṣáláṣí báwọn sọ̀látùl jumu'ah ó ti jẹ́ dandan torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí tó jẹ́ dandan láà lórí obìnrin lọ́jọ́ Jímọ̀ ó ní kó ṣe sọ̀látù duhur àmọ́ tó bá wá mọ́ṣáláṣí kò sí tó burú mbẹ̀ torí ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin kankan kíkẹ́ kọ́ lọ sí sọ̀látù Jímọ̀ gẹ́gẹ́ bí etí ṣe sọ̀rọ̀ ẹ̀ lórí wọn wá sí mọ́ṣáláṣí láti wá sàn sọ̀látù yòókù. la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn obìnrin wọ́n jẹ́ ru Allah láti máa lọ sí mọ́ṣáláṣí Allah ṣùgbọ́n sọ̀láàtì wọn tí wọ́n ṣe nílé wọn lóore ju ètò wọn ṣe mọ́ṣáláṣí lọ. kódà òfin ṣẹ̀ríà tún sọ pé kìí ṣe ní gbangba lé wọn gan ètò bá ṣe ní kọ̀rọ̀ lé wọn ó ní ládájú ìtàn ṣe ń gbangba lé wọn lọ. so bọ́rọ̀ táwọn obìnrin ṣe rí nù. Jazakumullahu khairan Sheikh nínú ìbéèrè mi wọ́n ní àwọn jẹ́ bíi àbílẹ̀ karùn-ún sí àwọn ẹ̀gbọ́n àwọn bàbá àwọn ti jáláìsí jẹ́ pé Allah wọ́n sì ní àwọn dúkìá tí ọ̀pọ̀ tí wọ́n fi sílẹ̀ ní ìgbà tí ó di bí ẹ̀yìn ọdún 6 tí àwọn wá ń sọ ìpètọ̀ bóò ní ọ̀rọ̀ ogún bàbá dúkìá bàbá ẹjẹ́ àpín kó kálukú kọ́ mọ ìfúnnu títí ẹ̀ wọ́n ní àwọn ẹ̀gbọ́n àwọn yìí 3 nínú wọn ní bá ń lérí léka sí àwọn ẹgbẹ́ tí àwọn bá tún fi lè béèrè nǹkan kan tó ní ṣe pẹ̀lú ogún ìpè pípa òun ni àwọn pa wọn. Wọ́n tún wá ní àwọn táwọn tó wá ń béèrè gan fúnra wọn tún wá ní obìnrin kan lẹ́yìn tó jábúrò sí àwọn pé obìnrin yìí wọ́n tún jí ó yí òun náà pé òun ò tiẹ̀ gbọ́dọ̀ gbin pínpín tí ó bá fẹ́ tẹ́ láti ilé ọkọ rẹ̀ tó wà náà ẹ lórúkọ pé ẹ dáhùn kí ni káwọn ò ṣe káwọn ó fẹ́ kan yọ̀ǹda rẹ̀ fún wọn ká láti gbẹ́mí àwọn sá àbí káwọn ó sì máa béèrè fún ẹ̀tọ́ àwọn ẹ lórúkọ yín o. náà ayakunla sheikh. alhamdulillah ìbéèrè yìí kò sí tàbí ṣùgbọ́n pé kìí ṣe ẹni tó dá béèrè nírú rẹ̀ máa ṣẹlẹ̀ sí ní àwùjọ wa gbogbo irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé àti ìdílé kí bàbá kú àbí ìyá kan fi dúkìá sílẹ̀ ká wá lọ àti pín dúkìá yìí lára fúngbà pípẹ́ ó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogún bàbá àti ìyá yìí tí wọ́n bá béèrè fún kó jẹ́ pínpín kárí nínú àwọn ẹni tó dàgbà jù wọ́n lọ ẹni tó máa họjú tó kókò lájà má wọn ìwà tó burú já ilé lẹ́yìn ẹ̀mí burúkú ní sì jẹ́ kéèyàn òhurú wáyé àìníbẹ̀rù Allah tí kò bá jẹ́ ikú tó pa bàbá tí ò bá sí ikú tó pa ìyá tó sọ alágbára dọ̀lẹ ta làwọn bọ̀ọ̀dá kà ta làwọn bọ̀ọ̀dọ̀ lè kó làwọn ọba ti yọjú ó mà ga o ó mà ga o kí lẹ́yìn gan ronú pé fẹ́ filẹ̀ fáwọn ọmọ yín ẹ̀yin tó jẹ́ pé adìjọ bí yín lára bàbá kan náà màmá kan náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ halẹ̀ máwọn àbúrò yín pé pa wọ́n ó le púpọ̀ ó le púpọ̀ ó le púpọ̀ àwo tí kìí ṣe tiẹ̀ owó ẹlòmíì tó lù wá fi ṣe sàrà fún yín tó sì ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà pín fún yín ó dájú pé àwọn ti ń ṣàǹfààní lára owó ó dájú pé wọ́n ti ń jẹ owó ó dájú pé wọ́n ti wọ́ mọ́ra
so wọ́n wá fẹ́ jẹ àwọn àbúrò mọ́gún débi pé ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ gbà pápá àwọn ọmọ tó bá wà kéékèèké tírò àwọn òbí bẹ́ẹ̀ bá fi ṣaláìsí àwọn ò ní ní àǹfààní àti mọ iye ju tóbi nǹkan filẹ̀ àwọn ẹ̀gbọ́n yìí nìkan ló dá mọ̀ nǹkan bá sì ló filẹ̀ náà ló filẹ̀ ntí wọn bá ti sọ wọn ò filẹ̀ náà ni àwọn eléyìí ò tún fẹ́ ṣe tí wọ́n bá ń pé káti ẹ̀yàn wọn jẹ díẹ̀ àwọn eléyìí wọ́n fẹ́ yàn wọn jẹ tani so ẹ wá gbàgbé pé tá a bá kú ìṣirò ń bẹ ni ṣé gbàgbé pé gbogbo alárojọ níwájú ẹlẹ́dàá wa ni ẹ jẹ́ ká bẹ̀rù Allah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ó yẹ ká tún ìwádìí ọ̀rọ̀ tó wá nínú ìbéèrè yẹn ká tún wádìí rẹ̀ ṣé lóòótọ́ ni àwọn ẹ̀gbọ́n yìí ń sọ pé àwọn pa àwọn àbúrò nítorí pé ẹni tí ó bá ti láyà láti sọ pé wọ́n pa àbúrò òun ẹ dákun kí ni irú rẹ̀ ó ṣe fara ta ẹni tó ṣetán láti pa àbúrò yóò ṣì ara àta pa ó dájú pé ọ̀dájú lọ́mọ èèyàn ìkà burúkú ìsìn ní ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tí àwọn àbúrò yìí lè ṣe ọ̀pọ̀ nígbà tó ṣe pé mùsùlùmí ni bàbá yín àwọn ẹ̀gbọ́n tá a pè láláìdá yìí náà mùsùlùmí náà làwọn náà jẹ́ ẹ kọ́kọ́ fẹjọ́ wọn sùn àwọn tí wọ́n bá jẹ́ mọ̀lẹ́bí yín láwọn bàbá tó dàgbà àwọn àyà tó dàgbà nínú mọ̀lẹ́bí yín ẹ jẹ́ kí wọ́n wá bá yín dá sí i tó ló wá bá fún wọn yanjú alhamdulillah tí wọn bá sì rí yanjú eléyìí túmọ̀ sí wípé ẹ padà gbé ọ̀rọ̀ yín lọ bá àwọn olùmọ̀ ẹ̀sìn tó bá wà láyìíká yín ẹ jẹ́ kí wọ́n bá yín dá sí i táwọn bá dá sí i ó súnmọ́ kó jẹ́ pé wọ́n ò rí yanjú tí ò bá wá yanjú gbà náà lọ́sẹ̀ wá kan pé kẹ́ lọ sọ́dọ̀ àwọn agbófinró ẹ pè wọ́n lẹ́jọ́ ẹ bẹ̀rẹ̀ láti lè ṣe ọlọ́pàá torí pé ńgbà míì àwọn ọ̀rọ̀ púpọ̀ wà tó ṣe pé tó bá ti ní pẹ́nìkan halẹ̀ àti pààyàn tó bá ti ní nínú ẹ lè rí yanjú lọ́dọ̀ ọlọ́pàá tí ó ṣe bùkátà fi kẹ́ lọ wájú jù bẹ́ẹ̀ lọ nítorí pé ara ṣẹ́tọ́ ọlọ́pàá ń ṣe náà nù ẹnìkan gbọ́dọ̀ dún kúkú lájà mẹ́mìí ẹnìkan sọ̀tọ́lọ́pàá bá sì dá sí i á rí i pé nǹkan tí ó padà ṣẹlẹ̀ onípẹ́rù ọba àwọn náà àwọn gan rí i pé ẹ̀yin gan òun mú ní gíngín torí ìhàlẹ̀ tán ha máa yín ó pè fún pé kẹ́ ẹ lọ rá àwọn ọlọ́pàá kódà kìí ṣe pé kẹ́ ẹ lọ sí police station lásán ẹ lọ rí commissioner of police wọ́n bá yín dá sí i commissioner ọmọ ìgbésẹ̀ táwọn ò gbé torí pé ọlọ́pàá wà fún kí àwọn èèyàn dẹjú lẹ̀ kẹ́nìkan wá sẹ̀mí rẹ̀ kó ṣe báṣubàṣu nígbà tó sì jẹ́ pé o lè lọ fẹjọ́ sùn àwọn náà máa bọ́n ṣe bọ̀ kìlọ̀ fún. sọ ọlọ́pàá ó sì sọ pé nǹkan tó mú yín máa dún kùkù lájà máwọn àbúrò yín ṣé bí òun ló gún bàbá yín. so ẹ pé àwọn tó bá mọ̀ nípa rẹ̀ nínú àwọn aṣáájú mùsùlùmí kan bá yín yanjú ẹ̀. táwọn náà bá ti rí i pé ọlọ́pàá náà dá sí báwọn ọlọ́pàá náà sì fi àwọn ohun tó lé wọ́n fi lélẹ̀ àwọn bọ̀ọ̀dá rẹ̀ àwọn àǹtí rẹ̀ káwọn gbogbo wọn pátá àwọn náà jà wọn bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh jazakumullahu khairan 08085677726 08085677726 +234 8083293896 wọ́n ní Fúnmiláyọ̀ láti ìlú jù lórúkọ àwọn wọ́n ní obìnrin tí ọkọ run fún ọkọ rẹ̀ nítorí nǹkan àlejò rẹ̀ tí ọkọ sì kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ nínú ilé ní ọjọ́ kejì pé ṣé ilé ọ̀tọ̀ lábẹ́ ṣẹ̀rí ẹ̀sìn Islam. kò tọ́ ṣùgbọ́n obìnrin tó kọ orun fún náà sóun náà péré fún nítorí pé èyí tó béèrè ọ̀yàn lórí ni torí pọ́kùnrin obìnrin ti mọ̀ ọ́n wá láti bóbìnrin ṣeré pẹ̀lú nǹkan àlejò rẹ̀ òfin ṣẹ̀rí ọgbà kó rí ọ ṣùgbọ́n tó ń ti pọ̀ ń ṣe nǹkan àlejò òfin ṣẹ̀rí àgbà pé kí wọ́n náà má bá a ṣeré kó o ṣe tí ó mú kára rẹ̀ ọ̀rọ̀ wọ̀ lára rẹ̀ bá ti rọ̀wọ̀ òun náà ní di pé ó fìbínú sùn ilẹ̀ tún má kò tiẹ̀ fún ọ lówó oúnjẹ
àtọ́rí pé gbèsè tó náà gbé ni pé bàbá lè kú okú. Jazakumullahu khairan Sheikh. tó ibi láti máa ṣẹ́nu ró lónìí lórí ètò yẹn ètò àti àkùnrin Al-Fiqh of Islam Al-Madina Center pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe